ọ̀rọ̀ tó ń lẹ́wà èdè Yorùbá ní tiwa ǹjẹ́ mo kí yín níbi gbogbo tí a ti láǹfààní láti máa wò mí ẹ má gbàgbé pé sátidé ọ̀sẹ̀ yìí ọjọ́ 17 oṣù kejì ọdún 2024 ó ní àjọ̀dún ọ̀rọ̀ tó ń lọ lẹ́ẹ̀kẹwàá irú ẹ̀ eléyìí tí ó wáyé ní sátidé ọjọ́ 17 oṣù kejì ọdún 2024 ìyẹn nílé ìtura wa Solar Royal Hotel Solaro ní Ìkòyí nípínlẹ̀ Ọ̀ṣun gbogbo ọmọ ẹgbẹ́ èrò tó ń lọ nípínlẹ̀ yìí lórílẹ̀‐èdè yìí àti káàkiri àgbáńlá ayé là ń retí ọjọ́ 17 oṣù kejì ọdún 2024 aago 10 àárọ̀ lètò gbogbo ọ̀bẹ̀rẹ̀ ṣe wá rí tọdún yìí ó dùn yóò ní gbọ́gbọ́n nú ọba bíi 5 tọ́jú ọba jàǹkànjàǹkàn yíká ilẹ̀ Yorùbá náà ń bọ̀ tán wà ń kalẹ̀ láti wá kún ìlú Fẹ́mi lóyè lọ́wọ́ ọba Fẹ́mi Ọ̀jẹ́wálé ọlọ́rọ̀ tó ń lọ tìlú ọ̀rọ̀ tó ń lọnu kábíyèsí ààyè tẹ́tẹ́ oríire lọ́dún yìí o kálukú lọlé pẹ̀lú ẹ̀bùn kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ àjíjó òbílẹ̀ á sọ̀rọ̀ ìwúrí fúnra wa á dẹ̀ dára wa lára yá á fún àwọn aláìní lẹ́bùn bá a ṣe máa ń ṣe lọ́dọọdún tẹ́ ẹ ti ra sọ tẹ́ ẹ ti rán ẹ wé gèlè ẹ dé fìlà kẹ́ ẹ máa bọ̀ nílùú Ìkòyí nípínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ sátidé tí ń bọ̀ yìí nílé ìtura Solar Royal Hotel Solaro Ìkòyí nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀rọ̀ tó lò ní bàjẹ́ o torí fún èmi fún wọ fún gbogbo wa dẹ̀ ni ọgọ́rùn represent èmi náà ń bọ̀ gbogbo wa láàjọṣe o bẹ́ẹ̀ bá ń gbọ́ kábíyèsí ọba Fẹ́mi Ọ̀jẹ́wálé ìlú Fẹ́mi lóyè wa ọlọ́rọ̀ tó ń lọ tìlú ọ̀rọ̀ tó ń lọ lónìí mọ́ pariwo rẹ̀ bẹ́ẹ̀ tọ̀tọ̀tọ̀ ọ̀rọ̀ tó ń lọ ẹwà èdè Yorùbá lè tiwa lọ́dún èyí ó dùn yóò ní gbọ́gbọ́n ní gbogbo wa ò ní pẹ̀lú òmùmúrin.